àsìkò yẹn lólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú Yeye Oriente àti Baba Alubarika Awẹ́bídànù tí wọ́n fẹ́ rẹ̀gẹ̀dẹ̀ sí ìlú Igbódú bí àṣà ọ̀gá mi. Èmi àti wọn la wà ní ilé agodo lẹ́ni ẹ̀ tí wọ́n ṣe máa mú wá fún yín ní gbogbo ọjọ́ tá a kì í jẹ́ kí etí nídìí tí tó bá ṣe ń lọ àti àwọn ọ̀rọ̀ tí ó yẹ kẹ́ ẹ gbọ́ àti ìmọ̀ràn wá ṣe máa mú wá fún yín. Bẹ́ẹ̀ náà ni èmi kọ́ Ọlọ́run Elédùà ni tó jẹ́ kéèní ṣeé fún wa tó jẹ́ ká mú oṣù tuntun láyọ̀ àti àlàáfíà ìyẹn oṣù karùn-ún ọdún àti bẹ̀rẹ̀ láyọ̀ àti àlàáfíà ó dandan ká parí ẹ̀ láṣẹ Èdùmàrè. Baba Alubarika wà níbí Awẹ́bídànù nílùú Igbódú. Bàbá ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Yèyé oge ìyá olóyè ní Kòòdú tẹyẹ ọ̀kẹ́ mọ̀lẹ́gbé lónìí yìí ọmọ ọ̀gá ẹ kú oṣù tuntun àárí jẹ àárí mu ẹ fi kékeré joyè ẹ má fàgbà lóye yìí ẹ̀mí ọlá ọmọ gun àárí jẹ àárí mu o lórí aláṣẹ wa òyìnbó wa bàbá ẹ̀ ọ̀rẹ́ bàbá ẹ̀ ìmùlẹ̀ bàbá ẹ̀ ojú tó lé nọ́mbà 1 gbogbo wa àtọ́jú tí ń wò wá pátápátá àmọ́ ní ṣìṣe o gbogbo ẹ̀ ni ó túbà yóò túṣẹ́. Àmín. Ẹ̀yin ará lẹ́lẹ́ nìkan tí a máa mú wá fún yín ni a fẹ́ lọ sí agboolé òṣèlú ìdènà àti kọ́kọ́ ti fẹ́ bẹ̀rẹ̀ lénìí nítorí pé tabaníkà oṣù karùn-ún ní ọ̀nì àbọ̀ sí ó ń bọ̀ wọ́n ní àwòrán dẹ́ẹ̀dẹ̀ kò sí tó bá dá ogún ọdún á pé bá dá ogún oṣù òdìdí ọ̀nà kó ṣe kí ni kò pé àti wá wà nínú oṣù karùn-ún tó bá dẹ̀ di on the 29 wọn ni wọ́n máa exchange ìjọba torí à celebrate democracy ìjọta gba òmìnira ìjọ yẹn tó bá bọ́ tó fẹ́ pé time tó máa ń change over tó fẹ́ gbàṣẹ lẹ̀ ìjọ yẹn ni gbogbo ara rẹ̀ sì mọ̀ wípé bàbá Bọ́lá Ahmed Tinubu fọlọ́run ṣọ́ òun ni ó wọlé ṣùgbọ́n awuyewuye sì tún ń lọ bẹ́ẹ̀ náà làwọn tó ń rí àwọn tó ń ríran àwọn tó tún ń bọ́lọ́run sọ̀rọ̀ gbogbo wọn lóríṣiríṣi wọ́n sì tún tẹnu mọ́ wípé nǹkan táwọn sọ kò tí ì padà o wípé àwọn ní oṣù kò ní wọlé ó wọlé ṣùgbọ́n ìpàdé di ọjọ́ òmìnira ìjọ tó máa gbé agbára lẹ̀ pé kò ní ṣeé ṣe. Torí ìyẹn lẹ wá tó bá wá. làbá wa pé ìtẹ̀ntẹnu wọn yìí bàbá tó ti ń yàtọ̀ àbó sì ń bá lọ. Kò ṣe yèyé oge bó ṣe máa ń rí náà ní àwọn wòlíì tí wọ́n ń sọ pé dandan ọjọ́ náà lọ́jọ́ jẹ́ pé ọjọ́ náà ò ní wáyé pẹ̀lú táwọn ń rí bó dijọ́ náà ò dáa ṣe rí ní tèmi o tọ́lọ̀ ń fi hàn mí o tèmi dẹ̀ máa ń wo bí n ṣe ń wò ó ní àṣẹ titọ́lọ́hun ní àṣẹ titọ́lọ́hun ọjọ́ wọn wáyé ó tún wá kú o pẹ̀lú ògo titọ́lọ́hun gbogbo tí wọ́n sọ pé bàbá yẹn ò ní wà nínú àlàáfíà kò ní ṣe mo tún wá rí ní àṣẹ tọlọ́hun pé àlàáfíà ni ó wà níjọ́ náà ṣùgbọ́n wọ́n máa ń sọ̀rọ̀ èmi sì fẹ́ mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ tí mo bá ń sọ ìyẹn ni pé mo rí i pé ọ̀tẹ̀ wà nílẹ̀ ṣùgbọ́n a sì ń bẹ lọ́hùn lórí ọ̀tẹ̀ iná ọ̀tẹ̀ náà sì ń lọlẹ̀ iná ọ̀tẹ̀ náà sì ń lọlẹ̀ kò ń ṣe pé iná ọ̀tẹ̀ yẹn náà ń jò sókè ṣùgbọ́n tí mo wá rí ó ní pé Àtíkù ní ibo ti hín ní kí lórúkọ ẹ̀ Òbí Peter Òbí ṣe rí Peter Òbí òun tó bá jẹ́ pé ó forí balẹ̀ sọ́ǹgbọ́ mi tó sì farabalẹ̀ fẹ́ni Ọlọ́run gbà fún ṣé o mọ̀ pé a padà sọ́njọ́ sí pé tí ẹni tó wà ń bẹ̀ yìí
kó lọ ṣe sùúrù. Bàbá wa Buhari a ní tó bá ṣe sùúrù pé yóò padà kàn. Tó bá jẹ́ pé ọmọkùnrin òbí yìí tó bá jẹ́ pé ó forí balẹ̀ ni ó sì ní sùúrù ni ọlọ́jọ́ iwájú ju Àtíkù lọ o. Gẹ́gẹ́ bí ntọ́lọ́fin èmi o. Pé tó bá jẹ́ pé òbí ní sùúrù. Ó fọwọ́ gbé ó sì fara balẹ̀ fún bàbá wa Mọ́fọ́lọ́runṣọ́ Tinubu. Ó sì lọ́jọ́ iwájú ju Àtíkù lọ. Èmi ò rí ìjọba lọ́wọ́ Àtíkù mọ́ gẹ́gẹ́ bí tí mò ń sọ. Ṣùgbọ́n nísìnyí òbí kò ṣe tí ì súnmọ́ rárá. Ní sùúrù. Tó bá yẹ kó lọ tò ó wá kún fàdúrà. Ó máa kàn. Tó wá lọ wọ́n wá lọ dùn àwọn àgbààgbà Haúsá nínú. So gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi tí wọ́n dùn àwọn àgbààgbà Haúsá nínú. A lè sọ òun sì lọ́jọ́ iwájú ju Àtíkù lọ. Ṣùgbọ́n kì í ṣèṣin lọ́rọ̀ ẹ̀. Kó sì lọ dúró. Kó sì àmọ̀ pé mo kúkú sọ náà ń jọ sí. Buhari náà mo sọ fún lẹ́ẹ̀kínní, mo sọ fún ẹ̀ẹ̀kejì, mo sọ fún lọ ńgbò sí kan, mo sọ fún pé Ọlọ́run sì ti ló kàn báyìí. Kíkàn tí mo sì rí pó kàn Jonathan gan mo rí pọ́ kọ́kọ́ kì í. Wọ́n ní kò lè pọ́síbù irú ẹ̀ ò lè. Kódà wòlíì kan sọ pé tọ́bẹ̀ lè rí bẹ́ẹ̀ pé òun làṣẹ wà lọ́wọ́ ẹ̀ kò ní gbàṣẹ kalẹ̀ tí ẹ gbóná ju báyìí lọ o. Ṣùgbọ́n ayé máa ń gbàgbé ọ̀rọ̀ àná. Wọ́n padà gbàgbé náà ni wọ́n gbé e fún. Ó gbé e fún Buhari ó sì kọ́kọ́ kì í. Òun la rí lẹ́ni àkọ́kọ́ tí ọ̀fà ara janlẹ̀ ní Nàìjíríà wa yìí tó dùn mọ́. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Ṣé ẹ rí jọ́ náà ní tó kù tá a sọ fún bàbá wa Tinubu ló kù ìfura. Ṣùgbọ́n kó tiẹ̀ tó di pé ẹ̀sùn yìí tó ti kù lẹ́nu ọjọ́ mélòó ọ̀sẹ̀ mélòó tó kù yìí nsìn wọ́n ti fi àwọn bàbá sí wọn ní inú ilé agbára lọ fi wọ́n síbi kan tí àwọn àti igbákejì wọn pé kó máa jẹ kó máa mu kó sì máa gbébẹ̀. Ṣeun Ọlọ́run sáàlẹ̀ nìkan mú ló fi ń kọ́lé o. Sáàlẹ̀ nìkan mú ló fi ń bímọ. Sáàlẹ̀ nìkan mú ló fi wà lẹ́wọ̀n o. Ìtumọ̀ sáàmúmú ni pé kéèyàn ó jí jáde. Kéèyàn jí jáde. Láàárọ̀ kó jí ń dájí kó ló ń lọ bí iṣẹ́. Ẹlòmíà dé bus stop tó bá wà ní bus stop àwọn tó ń wá já ṣọ́ọ̀bù ń bẹ̀rù lánàá. Aṣọ rẹ̀ ju ẹni o. Wọ́n á lé wọn á mú un. Sáà ló mú kúrò nílé o. Ẹlòmíì ó sì kúrò nílé. Lágbájá yìí ilé iṣẹ́ tó wá yìí ó yẹ mọ́níjà dàrẹ́tọ̀ ni ọba fi ẹ́ sí i. Ipò rẹ tó juru ipò tó wá yìí lọ ó gùdù gan. Wọ́n á sì gbàgbéga fún un ní ìrùjọ́ náà. Kálukú náà jí jáde ni o. Ṣé ń gbọ́rọ̀ tí mò ń sọ dáadáa? Ṣé ẹ rí ọ̀rọ̀ yìí níbi ìfura tí wá dénú o. Ibẹ̀ ni bàbá wa pírẹsidẹ́ǹsì Mọ́fọ́lọ́runṣọ́ Ahmed Tinubu bàbá Yorùbá kó wá fura níbi táwọn ọmọ Yorùbá ti wá bẹ lọ́nu. Tó bá ti di pé nǹkan yẹn ń sún àdúrà wa ń sì ń gbà náà ni. Ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n wá ń yọ ẹ̀yìn oní tẹlifíṣàn lẹ́nu tí ẹ wá ń káàkiri ẹ̀mí gan oníròyìn kan ní ndí wòlíì kan sọ gan wọn ò lè kọ́ síta ndí ó ṣẹlẹ̀ ń jọ bí ó ṣe kò ṣe kọ́ síta fún òun náà wá bá mi. Bàbá kí náà ń rí èmi ò lè kúrò lórí ọ̀rọ̀ ṣe. Tó bá jẹ́ pé ká tàn yàn àbí àlù jìbìtì ni tí n bá fẹ́ gun private jet ń gùn. Nígbà tí ìráwọn Àtíkù tí wọ́n ní kinní kan ní ẹgbówó yín wá ìní gbà á. Èmi ò rí yín bẹ́ẹ̀. N tí mo rí ìlèmí ò sọ.
yìí sì ní tẹni tí ń bá rí ẹni tó ní òun ó ṣe gọ́vnà kankankan mo ní èmi ò rí wọn bẹ́ẹ̀ o wọ́n lọ náwó ẹ̀dànù gọ́vnà tí mo rí tí ó wà ń bẹ̀ yìí náà ni ó tó padà wọlé ẹ sì wá abẹ́ wá pé bó o ní jọ náà bàbá àbí ọlọ́run fi hàn yín ni yeye oge ṣe bíbẹ̀ náà lẹ sọ́njọ́ pé bàbá àbọ́lọ́run fi hàn yín bó ògé náà lọ́ọ́ fi hàn yín àbí àtẹ̀mọ́ sọ̀rọ̀ délé yìí. ká má sọ̀rọ̀ débẹ̀ rárá. mo ní èyí oge níjọ́ àti ń bá a bọ̀ yìí òjò tí ń pagún bò ṣe díẹ̀ àwọn tá a ti sọ yìí náà sẹ́yìn òun ṣe díẹ̀ pé gómìnà èkó yìí náà mo rí kó padà wá nígbó rẹ̀ kún wọn ní àwọn ọmọ Ìgbò ọmọ gbèkó wọn mọ̀ sí mo ló dùn mọ́ mi tàkọ́kọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni mo sọ́njọ́ náà mo ní kí ni tójú ó dùn mọ́ mi ni pé èmi sọ fún wọn pé kí wọ́n fura ọ̀tẹ̀ ń bẹ ńlẹ̀ lẹ́kọ̀ọ́ nígbà wọn wá ní tí Buhari bá wá tí kinní bá ti lẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ ó sàn mo ní ẹ̀jẹ̀ kankan ò ní sàn ọ̀tẹ̀ ni ó sàn kí ni mo wí. pọ́tẹ̀ ló máa sùn. ọ̀tẹ̀ ni ó jó ijó ọ̀rọ̀ wọn ó jó ayọ̀ ọ̀rọ̀ wọn ó yọ̀ kò sẹ́ni tí ó jáde dìgbò ní àbọ̀rọ̀ mi yàtọ̀. rárá. wọ́n wá sẹ́kọ̀ọ́ gbogbo ará Èkó ló fẹ́ jáde tán o níjọ́ náà lọ́hùn gbogbo sílò lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ni. níjọ́ ìgbò ńkọ́ òjò rọ̀ wọn ò jáde ní mọ́jà tanra wa òjò rọ̀ ńjọ́ náà wọn ò jáde ní njẹ́ ọ̀jẹ̀ wọn jáde ọ̀tẹ̀ tá a rí nù bẹ́ẹ̀ láti kọrin pé dẹ́mọ mọ́ wà ó rọ́wọ́ mi bó rínú mi dẹ́mọ mọ́ wà àwọn dẹ́mọ mo ní wọ́n ń jó ńjọ́ náà àkókò yìí a ti wà láàyè dẹ́mọ l'Ábùjá báyìí o táwa máa bẹ Ọlọ́run ṣùgbọ́n tí mò ń rí ni pé Ọlọ́run ti ń bá wa paná ọ̀tẹ̀ gbogbo ohun táwọn wòlíì ń rí kọ́ lèmi ń rí èmi ò rí gbígbóná mọ́ èmi rí i pé gbogbo ọmọ Nàìjíríà tó wà lókèèrè wọn ò lè padà wálé láyọ̀ wọn á bá dùnnú àtọmọ Yorùbá àtọmọ Yíbò àtọmọ kínní mo mọ̀ pé àtàwùsá wọn padà wá lè dálé sẹ́lẹ̀ Ọlọ́run sì tún fi hàn mí pé Tinubu ò rí ṣe yóò rí ṣe o ṣùgbọ́n tó wà ń bẹ́ yìí oge tó bá jẹ́ pé kó gbọ́rọ̀ sí wa lẹ́nu àwọn tó wà lókèèrè náà ṣe báwọn náà ń lọ ìlú òyìnbó kí wọ́n pé àwọn ọmọ tiwa tó wà nílùú òyìnbó náà kí wọ́n wálé kí wọ́n wá ṣòṣèlú káwọn náà wọlé òṣèlú káwọn náà rìnrìn òṣèlú káwọn náà hùwà òṣèlú wọ́n pé àwọn ọmọ wa tó wà lókèèrè náà wọlé wọ́n wá ṣòṣèlú tí wọ́n bá wá tí wọ́n wá ṣe òṣèlú láyé Tinubu yìí àwọn òyìnbó lè wá dá sẹ́lẹ̀ gbogbo yàtọ̀ fáwọn bámúbámú ni mo yó pẹ́bí ń pọmọ ẹnìkọ̀ọ̀kan bámúbámú ni mo yó àwọn bámúbámú ni mo yó ní bàjọba jẹ́ kí ni mo wí fún yín ló ń bàjọba jẹ́ ayé Jonathan àwọn náà ni wọ́n wà ń bẹ̀ ni bí bàbá òsì ń bẹ̀ ọmọ wà ń bẹ̀ tí ayé Buhari àwọn náà wọ́n máa lọ sunkún láyé tí bàbá wa Tinubu yìí náà nísìnyí kò lè tí òun ọ̀bá lọ gbé sáà mọ́ pé kó wà níbi ọwà yìí níṣẹ́ pé kó wà lábẹ́ ààbò gbogbo ìgbà wọn ò lè dúró ráyè mọ́ ẹlòmíràn fẹ́ máa lọ sunkún sí i lọ́rùn pé kọ́sáfò ń ṣiṣẹ́ l'Ábùjá yìí náà ni iṣẹ́ kọ́ ni wọ́n fẹ́ ṣe owó wọ́n fẹ́ kó jẹ kí ni mo wí. owó náà fẹ́ kó jẹ. wọ́n pè àwọn ará òkèèrè náà nínú àwọn ọ̀rẹ́ wọn nínú àwọn ọmọ wọn tí wọ́n ní fún wa lọ́gbọ́n òkèèrè àwọn ò ní sùúrù àwọn ò lójú àánú àwọn ò ní wá ìrẹ̀lẹ̀ ṣé báwọn náà tó bá kú díẹ̀ káàtó ọ̀hún ni wọ́n lọ
tó bá lè mọ́ wọn èyí tí ó lọ Amẹ́ríkà yóò máa lọ London, èyí tí ó lọ London yóò máa lọ Canada, èyí tí ó lọ Canada lórí fọ́ọ̀mù ọbẹ̀ wọn lọ. Wọ́n pe ọmọ wọn, wọ́n pe àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n wà lọ́hùn káwọn náà wá jọ ìlú nílùú wa wọ́n jájọ ṣe sẹ́yìn wàá fi ìlú ẹlẹ́kọ̀ọ́ nílùú òǹdù ló dáa jù ní. wọ́n ṣe ń gbọ́ròyìn ọ̀dọ̀ wa yìí bẹ́ẹ̀ kọ́ lórí gbígbé ni jíjínigbé ó ti lọlẹ̀ à ń ti kíní gbogbo ẹ̀ tí ń lọlẹ̀ àwa náà rí náà lò díẹ̀ nísìn ó ti ń yàtọ̀ wàláhì tàláhì làsíláhìláhìláwà ní ìsọ́ nísọ àbòsí wàláhì tàlá mo fi ọjọ́ tí ń pàdé Ọlọ́run mo fi búra mo rí i pé wọ́n rí ìjọ náà wọ̀ mo sì rí i pé ìjọba yẹn wọ́n gbé e lẹ̀ ọ̀tẹ̀ wà ńlẹ̀ o ọ̀tẹ̀ wà ń bẹ o ṣùgbọ́n ọjọ́ náà èmi ò rákùdé ń bẹ Ọlọ́run wá wọlá tí èèfàkùdé sọ̀rọ̀ èèyàn Ọlọ́run dákun mọ́ fàkùdé sí fún wa o njó níhàn ọbẹ̀ èkó abẹ lọ́hùn fún pé lórí ọ̀rọ̀ àwọn ọmọ Ìgbò yìí kọ́lọ́n bá wa ṣàánú Akínolú kọ́lọ́hùn àbí tí yóò bò bá ìgbèkó sọba Ìgbò ni ọwà jẹ́ ni tí báwọn náà yan ọba tí wọ́n nu ọba Yorùbá sì làwa fẹ́ ọba Àwórì yìí làwa fẹ́ ọba àwọn Òró yìí làwa fẹ́ ọba àwọn Ọ̀yọ́ yìí làwa fẹ́ ọba àwọn Ìbàdàn yìí làwa fẹ́ ọba Haúsá yìí làwa fẹ́ ọba tó lórí Ìgbò náà ní l'Ékòó l'Akínolú Ọlọ́run dákun bá wa fi láyà balẹ̀ Ọlọ́run mọ́ dà láàmú àwa yìí ṣàdúrà fún èèyàn ọmọ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́dún yìí gbogbo àwọn ọlọ́lá wọn á bẹ lọ́hùn o Ọlọ́run ní jẹ́ ara burú àní rí bànújẹ́ wàhálà ò ní jẹ́ tiwa gbogbo ọba Èkó Ọlọ́run fún wọn láyà balẹ̀ àwọn olóyè wọn Ọlọ́run fún wọn láyà balẹ̀ àwọn èèyàn ńláńlá Ọlọ́run fún wọn láyà balẹ̀ mọ́jà sì jẹ́ o mọ́jà sì mú o mọ́jà sì lẹ̀tẹ̀ o wàláhùlà wàlà kùwátá ìlà bìláyà ilẹ̀ àṣọ òdìjọ́ mẹ́jọ. bẹ́ẹ̀ ni ẹ wò ó ní ọgbọ̀n rò kágbọ̀n ìṣókí báyìí náà ni ọgbọ̀n òrí àníríjùmọ̀ lórí ti ètò tèmi èmi ti yín tòótọ́ ṣùgbọ́n ẹ má jẹ́ àfọ̀rọ́lẹ̀ sọ̀rọ̀ wáwọ ibi dànù lọ́dọ̀ bàbá àlùbáríkà àbáwọ ibi dànù tó kalẹ̀ sí ìlú gbódú nǹkan tó bá ń bọ́dà ẹ kí ni nǹkan tó ń ṣe tí ò ní mú lọ síwájú báyìí àwọn nǹkan bí yóò ńlá lakálá ni àbí iṣẹ́ ò lọ déédéé wọ́n sí bàbá àlùbáríkà ní ìlú ìgbódú ní Ìkòròdú kíbi tí wọ́n bá ti ń bọ̀ míṣọ̀pọ̀ dé Ìkòròdú garage ọmọ tó lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Gbódú junction kò béèrè bàbá àlùbáríkà tàbí kí wọ́n pe ẹ̀lò yìí 08023829492 08023829492 ó dàbọ̀ ó dìjọ́ mẹ́jọ ire o. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.